ẹbọ ni mí ló ṣe ń gbà mí o. ẹbọ ni èmi làbọ̀rú àbọ̀yè. àbọ̀rú àbọ̀yè èmi làbọ̀rú èmi làbọ̀yè. bẹ́ẹ̀ ni àbíyè ni mí orúkọ mi nìyẹn. àbọ̀rú ni mí àbọ̀yè ni mí. mo dẹ́bọ̀ morú moyè morú moyè morú moyè morú moyè. nígbà tí olórí kìrìsìtẹ́nì tó sọ ní agbo kìrìsìtẹ́nì lágbọ́n àwọn kìrìsìtẹ́nì tí olóyìnbó pè ní gathering, òun di àbọ̀rú òun dàbọ̀yè òun ṣe kinní kan, ṣé kì í ṣàbùkù? ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ṣó tọ́ bẹ́ẹ̀? ẹ̀mí òòṣà ilé bàbá ẹ̀ lóògùn gbà yẹn tó fi sọ pé ló fi sọ jáde, ó gbọ́dọ̀ sọ jáde, a ṣe ń padà síbi tá à ń lọ ni. ó wà nù bíbélì ń bẹ, a ní burnt offering, sacrifice giving, gbogbo ẹ̀ ló ní ìtumọ̀. àwọn àdàpè ọ̀rọ̀ yẹn ni ò jẹ́ káwọn èèyàn mọ̀. níbi tí Tope Alabi ti ń sọ̀rọ̀ yẹn ààrẹ ẹ̀ ló ń bá sọ̀rọ̀, kì í ṣe kò torí èmi kò sọ́ńbẹ̀ mi wo fídíò kò sọ́ńbẹ̀ pé gbogbo wa o àdàbọ̀rú o. so tó bá rántí ìpínlẹ̀ ilé bàbá tiẹ̀ nílé bàbá tèmi tí mo fi gbọ́njú dàgbà, bàbá mi in fact kì í ṣe kan tí mo lè dédé bí n bá kiri títì ní síbẹ̀ ọmọ Yorùbá tó yìí bí n bá kiri sí pé àbọ̀rú tẹ́ ẹ̀ bá ó lé kẹ́ ẹ tó dá mi lò tí mo bá fẹ́ kí mo lè ní ẹ káàárọ̀ sà bá a ṣe kọ́ wa nílẹ̀ Yorùbá nìyẹn, ẹ káàsán sà ẹ káalẹ́ sà. tí n bá gba wájú ẹni tó jẹ́ Ìgbò kọjá tí mo ní àbọ̀rú kí ló ṣe mọ̀ tí mò ń sọ. so àṣìsọ bóyá inú ẹ̀ ló dùn jù bóyá àmọ̀jù ni màá pè é, ó lè wò ó pé bóyá báwọn yẹn ṣe jẹ́bọ rírú. Bíbélì sọ nínú ìwé Róòmù orí 12 ó ní ká fi ara wa kalẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ ààyè, ẹbọ ààyè èyí tó jẹ́ mímọ́ tó dẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà. bóyá òun lòun wò ó tó fi lóun ti di àbọ̀rú, tó fi lóun ti di ìyá àbíyè. ṣùgbọ́n tá a bá ní ká wo bí Bíbélì ṣe là á kalẹ̀ láti Genesis dé ìwé ìfihàn, kò síbi tá a ti kọ́ wípé ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan jẹ́ àbọ̀rú. bó ṣe wá sọ ní àwùjọ kìrìsìtẹ́nì nígbà tí ẹ̀mí ń lò lọ́wọ́ tó ń kọrin ẹ̀mí tó ń kọrin nípa Jésù tó ní òun di ẹbọ, òun bọrú òun bọyì ẹbọ fi ẹbọ gbà, ṣó yẹ kó ṣe èdè tó gbá bẹ̀ mọ́. ṣe mọ̀ pé ó parí ọ̀rọ̀ ẹ̀ pé òun ti dìyà àbíyè. ẹ ṣeun. ó parí ọ̀rọ̀ ẹ̀, àwọn olóyè mọ̀ bó ṣe jẹ́. bó ló ṣe jẹ́? torí pé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń pè ní fada jíò àti gbogbo ọ̀nà wà nínú àwo kan tó yẹ pé wọn ò ní lè sọ sí àdé. ṣáláwo ni Tọ́pẹ́ ni. òun ló lè sọ bó èdè ìyá àbíyè. ìyá wa ní olórin kan kọrin kan ní alágbára bí àrá. èmi á sọ pé mi ì lè sọ pé àṣìsọ téèyàn bá tó bá tiẹ̀ gbà mí sí wàá tún gbé yẹ̀wò ṣó ṣeé ṣe kí ẹni tó dá àrá kágbára ẹ̀ dàbí àrá. àmọ́ bó ṣe yé ẹni tó kọ́ ló ṣe kọ́. àwọn kan ní òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. èmi á sọ pé Ọlọ́run tèmi ń sìn ò nílò láti wọ kẹ̀mbẹ̀. kó tó bá yẹn jà ọ̀lẹ kó tó dá sẹ̀rí àfihàn. ọ̀lẹ ló ń wọnú ilé wọ kẹ̀mbẹ̀ láti lọ jà. kí ló fẹ́ fi kẹ̀mbẹ̀ ṣe kẹ̀mbẹ̀ láṣọ ogun ẹ̀mí. Bíbélì ní ẹ má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀. oníkọ́lá tí ń gbọ́ orin táwọn èèyàn ń kọrin tí ò sì ní máa wuyewuye dání. tó bá ti jẹ́ kó rí ẹ dá lórí ẹni tó ń sìn, ó ní àti fún wa lórúkọ kan, kì í ṣe olórúkọ àbọ̀yè, kì í ṣe olórúkọ àbọ̀ ṣíṣe, kì í ṣe olórúkọ àbọ̀rú, ó ní pé ní orúkọ Jésù. so kò lè sọ́lọ́jọ́ yẹn pé èmi lọmọ Jésù kẹ́nikẹ́ni máa gbé bí ìròyìn, kò jẹ́ tuntun. èèyàn lè bọ́ tán sìn kó ní àáfàá ni mí, ṣáàfàá ní ìtumọ̀ kan tá a tún fẹ́ fún ni, kò ní ìtumọ̀ kankan. so owó tó bá ti ń lọ pé òun túmọ̀ èdè ọmọ Yorùbá mọ́ àìlédè kan, ibi tó bá rẹ àwọn aláṣọ òyìnbó kan ní you go explain tire.
tí a bá sọ nípa orin, tí a bá sọ nípa ẹwà èdè nílẹ̀ Yorùbá lónìí, oríṣiríṣi ọ̀nà náà ni a lè gbà lò. Àwọn olórin wa wọ́n máa kọ, wọ́n máa wí, wọ́n á sì máa sọ bí ó bá ṣe wù wọ́n. Ṣùgbọ́n níbi tí onífújì bá ti pèdè kan, níbi tí a bá ti rí olórin hip hop tàbí olórin jùjú táwọn náà tó bá lo èdè Yorùbá lọ́nà tó wù wọ́n, kò sẹ́ni tí ó lè mú wọn sí o. Ṣùgbọ́n lọ́jọ́ tí a bá rí olórin Kristẹni gospel song tí àwọn èèyàn mọ̀ sí orin ẹ̀mí tàbí olórin mùsùlùmí tó bá lo èdè kan níbi tí kò yẹ kí wọ́n ti lò ó, ariwo lè gbalẹ̀ o, kí òkì kí ó gba ẹnu ará àdúgbò. Olórin kan ló sọ̀rọ̀ kan o, ló pèdè kan tó ní Aboru bọyì o, òun di ẹbọ, òun di igbá, òun dà, òun di kòkó bá máa sásùn. Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀, kí n tó túlẹ̀ lóní kò dùn dáadáa, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn àlejò mi. Bàbá, ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Orúkọ yín tí ó wà lọ́wọ́ tèmi ń bí, Major Ọmọọba Lóyè Lawrence. Ṣé bẹ́ẹ̀ náà ni? Orúkọ ọgbà yẹn náà ni, ṣùgbọ́n a lè sọ pé ìgbà ìmọ̀ ni, torí nǹkan tá a mọ̀ bó ṣe jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ó débi tó dé dúró tí ò bá mi lára mu mọ́, torí pé mi ò wá lè sọ orúkọ ìran mi sọnù, torí pé mo fẹ́ join ẹgbẹ́ òkùnkùn. Torí ọ̀nà yẹn dì tí bá ní kí n ṣàlàyé orúkọ olè máa ń jẹ́ sí láwọn èèyàn mọ̀ yín tẹ̀ ń jẹ́ báyìí. Ọmọ́túndé gangan lórúkọ tèmi. Orúkọ bàbá ńlá mi ló ń jẹ́ Ọba Lóyè. Àwọn bàbá mi tó ní bí mo ṣe wá sílé ayé ní òtùkọ̀ àdìmúlà. Wọ́n ń jẹ́. Àwọn tó mọ̀ nípa òtùkọ̀ náà bá gbọ́ òtùkọ̀ wọn ti mọ bó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ Ìjẹ̀bú. Bàbá ẹ káàbọ̀. Ọ̀gbẹ́ni Òjó Olúwaṣeun Joseph, ẹ mọ̀ káàbọ̀ o. Ẹ kú lé o. Orúkọ tí ṣe bẹ́ẹ̀ náà ló ṣe lọ, àbí àyípadà bá ó bá àbí ò bá? Kò sí. Bàbá ẹ jẹ́ ká mọ̀ nípa yín díẹ̀. Irú èèyàn wo ni Major Prince? Irú èèyàn wo gan ni? A bí mi sí inú ẹ̀sìn tí wọ́n pè ní Anglican Communion. Mo dẹ̀ dàgbà láti mọ nǹkan tó ń jẹ́ gbogbo ohun Bíbélì. Mo dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ ọmọ ilé tó fara mọ́ àwọn ẹgbẹ́ mi. Ó dẹ̀ yẹ kí n mọ̀ díẹ̀ nínú nǹkan tó ń jẹ́ Kùránì. Nílànà ti Mùsùlùmí. Àwọn Mùsùlùmí. Mo dẹ̀ tún dàgbà ní àdúgbò táwọn ológun tó wà. Lóní àwọn ti ìbílẹ̀. Ní ti àwọn ti ìbílẹ̀. Mo wá jẹ́ èèyàn kan tó fara mọ́ gbogbo bílọ̀nà. Ẹ mọ̀ nípa Mùsùlùmí, ẹ mọ̀ ti Kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ni tàwọn ti ìbílẹ̀ wa náà ó yé yín dáadáa. Bẹ́ẹ̀ ni. Nínú ìgbà yẹn náà bí tó ṣe wá di ẹni tó ń di jagunjagun, ṣùgbọ́n mi ò fi nǹkan kan sílẹ̀. Mo ṣe wà nínú iṣẹ́, mo máa ń ránṣẹ́ kan lọ máa bá mi gba àwọn nǹkan mọ̀ wá tó wá fi dọ́wọ́ mi. Àwọn nǹkan mọ̀ òṣàwó ló wà ń bí, báwo leléyìí ṣe jẹ́, ṣé orí ń ṣiṣẹ́, oríkì wo leléyìí, kí ni ìtumọ̀ orúkọ ẹ̀, báwo leléyìí ṣe jọmọ́ tàdúgbò yìí. Ó jẹ́ àwọn nǹkan tí mo ṣe tó yẹ pé. Ti ìbílẹ̀ náà wà ń bẹ dáadáa. Ó wà ń bẹ dáadáa. Bàbá lérèfé ta ni Òjó Olúwaṣeun Joseph? Bẹ́ẹ̀ ṣe ń wò mí, èmi fúnra mi náà ni. Màá sọ pé ọkùnrin lèmi. Àti pé mo jẹ́ ọmọ tó mo ti lé lọ́gbọ̀n ọdún díẹ̀. Èmi ò ní ìtún orúkọ sọ àbí ìdá orúkọ pè fúnra ara mi. Orúkọ tá a bí mi mọ́ láti ìgbà tá a bí mi, òun náà ni mo jẹ́ dì sí. A dẹ̀ bí mi sínú ilé Kristẹni, a dẹ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ mi dàgbà. Abẹ́ náà ti di pásítọ̀ ni, abẹ́ tí ń súnmọ́, abẹ́ tí ń rìn bèbè ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mi ò rìn ní bèbè ẹ̀, torí lọ́wọ́lọ́wọ́ mo kì í fẹ́, torí táìtù ni pásítọ̀ pípé. Èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó di ìránṣẹ́ Ọlọ́run. Àmọ́ Ọlọ́run lò mí níwọ̀nba. Ọlọ́run ti ń lò yín, ló ti ń rán yín iṣẹ́ báyìí, ẹ sì ti ń jẹ. Fún ẹnikẹ́ni tó bá ṣe tán àti fi ara ẹ̀ jìn
tó dẹ̀ lè gbọ́ràn sẹ́ńtọ́ ọlọ́run ò lè lò. ẹ káàbọ̀ bàbá kí n dojú ẹ̀kọ́ méjèèjì láìpẹ́ yìí ni gbajúgbajà olórin Tope Alabi ọkọrin dé ààbì kan wọ́n wá ní àwọn dẹbọ Aboru Aboye boy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè yìí bàbá kí wọ́n sọ̀rọ̀ tí iná bọ́ láti gbọ́dọ̀ gbọ́ níbo láti gbọ́dọ̀ lò ó. gbogbo ẹ̀sìn ló wà ń bẹ̀ Aboru Aboye ṣùgbọ́n gbogbo a gbọ́dọ̀ mọ nǹkan kan pé a máa ń fi ẹ̀sìn kóyàn lẹ́rú ni. à ń fi ẹ̀sìn kóni lẹ́rú ni. a máa fi kóni lẹ́rú a dẹ̀ máa fi ń gba ilẹ̀. àwọn tó ní wọ́n jẹ́ ẹ̀sìn Kristẹni tàbí orúkọ wo ibo náà ti bẹ̀rẹ̀ ó wà nínú Bíbélì ń bẹ a ní burnt offering sacrifice giving gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ àwọn àdàpè ọ̀rọ̀ yẹn ni ó jẹ́ káwọn èèyàn mọ̀ tàbá dẹ̀ tún wo inú ti Kùránì náà tàbá wo dáadáa a ní wọ́n ní òòṣà mélòó nínú Kaaba òòṣà tó wà nínú Kaaba wọ́n ní ó lé ní 360 ìkọ̀kọ̀ wà ń bẹ̀ tí wọ́n fi yé wa ní pé èwo ni wọ́n pa àgbò fún nígbà tí wọ́n pa gbogbo àwọn òòṣà yẹn kúrò ń bẹ̀ ìjẹ́ òkúta tó wà ń bẹ̀ yẹn ìjẹ́ ó wà ń bẹ̀ nígbà tí àwọn òòṣà yẹn wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kò sí tó bá wà ń bẹ̀ kí lòkúta yẹn ṣe ń bẹ̀ tó yẹ pé ó di nǹkan tó wọn máa lọ máa pọ́nlá. Sacrifice giving burnt offering so many ways mo yẹ jókòó yìí tọ́ra yìí jẹ́ pé ẹ̀tàn ní ẹ̀sìn. ẹ̀tàn ní ẹ̀sìn tí bàbá ńlá ẹ bá jẹ́ nǹkan tó jọ ẹ lójú ọ̀nà tó lè fi gbé ara ẹ sí ògo Elédùmarè ó wà torí pé a ní Allah a ní Jesus tá bá tẹ ọwọ́ bọ̀ ká wá sọ pé Yahweh tá bá tẹ ọwọ́ bọ̀ gbogbo ẹ̀tàn náà ló wà ń bẹ̀ so Aboru Aboye bọ́ ṣíṣẹ́ gbogbo àtọ́ ò bàbá. ẹ pẹ́ láyé gbogbo àná la máa pẹ́ láyé ṣe rí ọ̀rọ̀ yẹn ẹ tó bá tọ́jú ìtọ̀nà bàbá ńlá ẹ̀ ló yé. ẹni tó bá tọ́jú ìpọ̀nrí ẹ̀ ló yé èyí tí Tọ́pẹ́ wá pè ní Aboru Aboye ìhàwọ̀ lẹ́yìn kọ sọ́rọ̀ yẹn mo fẹ́ dọ́dọ̀ àwọn náà. ó rántí ilé ni torí pé gbogbo àwọn tó ń sọ pé pastor bishop gbogbo wọn tá bá dálẹ̀ tá bá wo gbogbo gbèsè ayé wọn àtẹ̀rí mi tó yẹ pé orúkọ ẹ̀ tóbi nígbà tá a wo dáadáa tá a gbá olè báwo ni grandfather ẹ̀ ṣe rí a rí pé àgbà oníṣègùn ni. nípìlẹ̀ gbogbo wọn ni wọ́n ní àkọsílẹ̀ baba ńlá wọn lọ́wọ́. bàbá mò ń bọ̀ bàbá nínú ọ̀rọ̀ wọn ní ẹ̀tàn ní ẹ̀sìn wọn mú tọ̀ wá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó wá sí Áfíríkà wọn lẹ́tàn ni ojú ilẹ̀ fi wò sá. èmi ò ní fẹ́ jẹ́ ká rí bí àríyànjiyàn kí a bá lè mú ẹ̀kọ́ ọbẹ̀ jáde. àwọn Yorùbá máa ń sọ pé tí ọmọdé ò bá bá ìtàn ló máa bá àrọ́bá. àrọ́bá tó ní. èmi dà pé mi bá àrọ́bá. so tá a bá ní ká máa fojú pé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtàbáláyé kò sí tẹ́nikẹ́ni lè dìídì sọ bó ṣe bẹ̀rẹ̀. à ń gbọ́n wọn bí wa síbẹ̀ làbá. so tán bá dẹ̀ bí wa síbẹ̀ tá a bá ìwọ̀nba lẹ́nikẹ́ni lè sọ pé ní tóun bá ti sọ òun ló jẹ́ òdodo ọ̀nà yẹn. alẹ́ nǹkan tí màá tún sọ ni pé ọ̀tọ̀ ni pé wọ́n sọ fún mi ọ̀tọ̀ ni pé mo fojú ara mi rí. so èmi gbà wọ́n kọ́ tá à ń sọ bí n sìn ọ̀pọ̀lọpọ̀ ìkálẹ̀ tó kọrin gan ló jókòó a fẹ́ wo n tó jẹ́ pé bóyá ó sọ tá bá máa sọ tán bì a lè má padà gẹ́tì tó jẹ́ pòun fún rẹ̀ míì òun ló kọrin tó kọ jáde Ọlọ́run dẹ̀ rí ọkàn àwo rí so àwa fẹ́ mú jáde ní contextual meaning
pé ntí arábìnrin lè máa sọ ó fẹ́ fara pẹ́ báyìí kí wọ́n á correct notion kan ni pé Christianity kì í ṣe ẹ̀sìn ìgbé ayé ni kì í ṣe ẹ̀sìn òun ló fa wuyewuye tá à ń gbọ́ wípé ó sọ pé àbọrú àbọyè tó bá jẹ́ pé ẹ̀sìn ni tá bá dẹ̀ sọ nípa àbọrú àbọyè ní èdè Yorùbá gan bọ́n ṣe ń pè aboru abọ́ oru abọ́yè abọ́ ṣeéṣe ní Yorùbá ẹ̀. Ẹ tún ṣàlàyé. Ó ní mo fi sọ wípé tọmọdé ò bá bá ìtàn abárọ̀bá mi ò fẹ́ lọ bí ìtàn ẹ̀ torí àti àbọrú àtàbọyè àtàbọ̀ ṣíṣe èèyàn làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Abọ́ ta fi ń jẹun ní òru ní àbẹ́mi ni. kì í ṣe àwọn tó ń pè mí àwọn àbọrú àbọyè àbọ̀ ṣíṣe kì í ṣe òòṣà ni wọ́n o ènìyàn làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àmọ́ èmi ò ń ṣe ẹni tá a bí nílé awo tí màá máa tàn mọ́lẹ̀ sí ìtàn ní ènìyàn ni wọ́n so bọ́n ṣe kọ ìtàn yẹn ni pé Ọ̀rúnmìlà fẹ́ rúbọ sí Ifá ṣẹ̀dẹ̀mọ̀ pé oníkálukú ní ẹ̀sìn ẹ̀ ló ní bó ṣe rúbọ sọ́lọ́run ẹ̀ so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní láti lọ ní kankan tó lọ wá láti tù wọ́n lójú láti bá a lè dé ọ̀dọ̀ ẹni tí òun pè ní Ọlọ́run tiẹ̀ Olódùmarè so bí ẹbọ yẹn ṣe di gbígbà àti inú dídùn tiẹ̀ lòun ti sọ pé tá a bá fẹ́ máa kíra wa ní ọ̀nà Ifá tá a yàn tá ń tẹ̀lé òun ni pé ká kíra wa ní àbọ̀rú tó túmọ̀ sí abọ́ bá a ṣe bọ́ lóru abọ́ oru abọ́yè abọ́ ó ṣeé ṣe so ọ̀rọ̀ Yorùbá ni àmọ́ bí mo ṣe sọ wípé Kristẹni kì í ṣe ẹ̀sìn ìgbé ayé ni òun ló fa mi wà mọ̀ bí a mo lè tẹ̀síwájú nínú tó sọ o ẹ sọ so tó bá wá jẹ́ ìgbé ayé bí mo ṣe sọ lóòótọ́ mi ò ní sọ pé n tó ṣe ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe èdè ìgbé ayé Kristẹni. Bàbá mi mo tún pa àsọ̀lọ̀ yín nígbà tí olórí Kristẹni tó sọ ní agbo Kristẹni lágbọ́n àwọn Kristẹni tí olóyìnbó pè ní gathering òun di àbọrú òun dàbọyè òun ṣe kinní kan ṣé kì í ṣàbùkù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó tọ́ bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìgbé ayé kí ni ìgbé ayé wọ́n ní culture that's why àwọn tó ní ìmọ̀ gidi a ní religion fúnra rẹ̀ bó ṣe wà òun náà ni ẹ̀sìn a ti sọ pé a fi ń tọ̀yàn jẹ ni a fi ń múyàn lẹ́rú tàbádẹ̀ ní culture ìgbé ayé bí ẹ̀gbọ́n mi bí ṣe sọ a rí i pé culture yẹn fúnra rẹ̀ ìjọ dá kéèyàn fi ìgbé ayé bàbá tiẹ̀ sílẹ̀ bí àwọn kan sìn Ọlọ́run ò gbédè bàbá wọn wọ́n gbọ́dọ̀ lọ kọ́ èdè Lárúbáwá láti bá bàbá àwọn yẹn sọ̀rọ̀ tẹ́ bá wo fínífíní ẹ rí i pé ìkónilẹ́rú ni pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn àbọ̀ òru àbọ̀ ṣíṣe ẹ jẹ́ kí n sọ kíndé kan fún yín ìmọ̀ ìjìnlẹ̀ àwọn bàbá wa torí ẹ̀ ló ṣe ń pè wá ní ọmọlúàbí àwa la lọ gba àlejò ọ̀ràn. àwa lọ gba àlejò ọ̀ràn. àlejò ọ̀ràn. àlejò owó sà. àwọn òyìnbó tó ń mú ẹ̀sìn wá báwọn ló ṣe jẹ́ ṣé báwọn bàbá wa máa ń kóúnjẹ lọ fún wọn ni inú ahéré ni wọ́n ń gbé ẹ̀hànnà ni wọ́n. àwọn èèbó. ẹ̀hànnà ni wọ́n ò róúnjẹ jẹ àwa là ń fún wọn lóúnjẹ jẹ ibi oúnjẹ yẹn díẹ̀ wọ́n ti rí i pé ibo làwọn náà ti ó yẹ káwọn lẹ́wọ̀n lè máa dáko pẹ̀lú àwọn tó máa ń kọ́ gẹ̀dẹ̀ kó iṣu wá fún wa. gbogbo ìgbà yẹn náà tán bẹ̀rẹ̀ gbogbo 14th century 15th century up to 15th century tí wọ́n wá ní ìwà burúkú láti wù pé àwọn ẹni yìí ọ̀lẹ ni wọ́n lè ṣiṣẹ́ àwọn arábìnrin lágbára lè lu wọ́n. ẹ jẹ́ kí n padà sí nǹkan tẹ́ ẹ sọ ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá rò pé bàbá yín kì í ṣe tẹ́lẹ̀ sílẹ̀
bàbá yín ẹ̀ ń tẹ́lẹ̀ fi yan gan ni tẹ bá mọ ibi tí wọ́n sin bàbá yín sí tẹ wá rántí ńgbà tẹ wà kékeré pé ó máa ń jẹ orógbó gan ó dẹ̀ máa ń mu stout àwọn ọtí bàbá dúdú kẹ wá ní ìṣòro ọkàn ọgbẹ́ ọkàn bóyá èèyàn ọ̀rọ̀ yín jẹ ní o bóyá nǹkan kan ẹ̀yin dìde ńgbà tọkàn yín bá ní kẹ́ dìde bóyá òru ni o bóyá ọ̀gànjọ́ ni o bóyá ìdájí ni o ẹ lọ síbi tán sí kẹ orógbó yẹn ẹ sìn fún tó máa ń jẹ nígbà ayé ẹ̀. tó ń jẹ nígbà ayé yẹn bàbá dúdú tó máa ń mu nígbà ayé ẹ̀ ẹ dá sí ojú orí ibi tí a sin. kẹ wá ké pẹ̀lú ẹ̀ àwọn ẹni báyìí tó fẹ́ rẹ́ mi jẹ́ o má jọ ń lọ lásán spirit ni wọ́n kò sí nǹkan tó ń jẹ́ heaven and earth tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà táwọn ẹ̀hànnà ìdè náà ni wọ́n gbé wá. àwọn ẹ̀hànnà. yes àwọn òyìnbó ẹ̀hànnà ni wọ́n tàbí àwọn jàǹdùkú lárúbáwá jàǹdùkú ni wọ́n àwa dẹ̀ ti wà nílé ayé kí ìran wọn tó bẹ̀rẹ̀ wọ́n wá jí gbogbo ìtàn ìgbésí ayé wa wọ́n wá yí papọ̀ gbogbo àwọn ibi tí wọ́n ti rí gbogbo àwọn bible gbogbo ìtàn old testament ìtàn baba ńlá wa ní old testament so Aboru Aboye kò sí ṣẹ́wọ̀n nígbà míì táwọn ní pé ẹjẹ́ gbàdúrà àmì makàn máa wò báyìí ká gbàdúrà fún ta ni mo ti sọ fún yín pé tẹ bá yín orógbó yẹn ẹ gbé bàbá dúdú yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ ń bọ bàbá yẹn ni ibi tẹ ti ń sọ̀rọ̀ tẹ ti ń ké nípa ẹ̀ ẹ wúre gangan fúnra yín. ó lè máa ṣe ó lè máa gbà. báwo ni ò ṣe níṣẹ́ tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ̀ lẹ́mìí púpọ̀ gbogbo ìta sọ pé wọ́n ń bọ Ògún wọ́n ń bọ Òòṣà wọ́n ń bọ Ọbàtálá bí ẹ ṣe wà ń sìn tẹ bá kí oríkì yín fún mi màá mọ̀ bóyá Ògún ni bàbá yín bóyá Ọbàtálá ni bóyá Ìrìnlẹ̀ ni bóyá kìíní. tí n bá kí oríkì ara mi délẹ̀ màá yọ kúrò ń bẹ̀ so tẹ bá fẹ́ tẹ bá rò pé ẹ ti wà weak ọ bóyá nǹkan kan kọlù yín ọgbẹ́ ọkàn wa wà. ṣé bí ó ti ṣe wá sọ èdè tí a mọ̀ máwọn onífá máwọn babaláwo máwọn oníṣẹ̀ṣe bó ṣe wá sọ ní àwùjọ kìrìsìtẹ́nì nígbà tí ẹ̀mí ń lò lọ́wọ́ tó ń kọrin ẹ̀mí tó ń kọrin nípa Jésù tó ní òun di ẹbọ òun bọ orú òun bọ iye ẹbọ fín ẹbọ gbà ṣòyẹ kó ṣe èdè tó gbábẹ̀ mọ́ ni. ṣe mọ̀ pé ó parí ọ̀rọ̀ ẹ̀ pé òun ti dìyà àbíyè. ẹ ṣeun. ó parí ọ̀rọ̀ ẹ̀ àwọn olóyè mọ bó ṣe jẹ́. bó ló ṣe jẹ́. torí pé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń pè ní fada jíò àti gbogbo ọ̀nà wà nù àwo kan tó yẹ pé wọn ò lè sọ sí àdé. ṣáláwo ni Tọ́pẹ́ ni. òun ló lè sọ bó èdè ìyá àbíyè. ṣùgbọ́n Aboru Aboye tó sọ. ẹ wọ́n ṣe wọ́n wá ti sọ kíní kan from the beginning mo ní in the Bible ó wà ń bẹ̀ burnt offering kí ni ìtumọ̀ ẹ̀ tàbá break ẹ̀ Aboru náà nìyẹn sacrifice giving kí ni ìtumọ̀ ẹ̀ abọ́ ṣíṣe. bàbá yes bó ṣe wá wí ń bẹ̀ yẹn ó dáa tí ó bá fi àbíyè kún. ẹ̀mí òòṣà ilé bàbá ẹ̀ lóògùn gbà yẹn. tó fi sọ pé. ló fi sọ jáde ó gbọ́dọ̀ sọ jáde a ṣe ń padà síbi tá à ń lọ ni. pásítọ̀ èmi á pè ní pásítọ̀ ìjọba bá fún mi láǹfààní láti lò bẹ́ẹ̀ Òjó Olúwaṣeun Joseph Aboru Aboye ẹbọ fín ẹbọ gbà mo dàbíyè in a Christian fold níbi tí Tope Alabi ti lò ó ṣòdà bẹ́ẹ̀. àwọn Yorùbá ní ọmọ ọsàn ló máa ń kó bòyẹ. wọ́n tiẹ̀ ní ọmọ òsè ní ká máa sọ báyìí pé ọmọ òsè ló kó bá ìyá rẹ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gbà àmọ̀jù àbí àsọjù ó lè fìyàn sí nǹkan tí ò ní lérò láti sọ. àbí àsọdùn àsọrégé. ní sọ pé àsọdùn ẹnìkan kọrin ṣe rí bá ṣe ń júwe Ọlọ́run sí bí ọpọlọ wa ṣe gbé gbogbo ẹ̀sìn ni o àtàwọn tán ní níwọ̀nba mo ti rí ibi tí wọ́n ti bọ àwọn ọlọ́run náà rí kò sí tí ò ní ìwọ̀nba àárá gbá àárá àwo ní kìrìsìtẹ́nì àbí yàtọ̀ sí tá bá ti yọ ti kírísítẹ̀n kúrò ń bẹ̀.
so tá bá ń sọ pé bóyá nínú Christianity pé ìkóra ẹni lẹ́rú ni àwọn tá ṣẹ̀ṣẹ̀ lọ ń ra nǹkan torí ní ìsìnbí bàbá ṣe sọ bàbá ní èèyàn á lọ sí olórí bàbá ẹ̀ àlọ́ àpíìsì bàbá. ẹni tí ò bá olórí bàbá ẹ̀ kọ́ bọ́ ló máa lọ. ẹni tí bàbá ẹ̀ ò bá ní ojú orí. ìbùta ló fẹ́ lọ bẹ̀ fún bóyá ìyọ̀nù náà pé àbí fún nǹkan tó bá wù kó máa wá. so ọ̀nà yẹn ni Kristi ti fún wa láyè pé kò sí kankan tá a fẹ́ béèrè fún nínú yàrá bí tó wà o lè ké pe Ọlọ́run kó dẹ ẹ lóhùn o lè ké pe Ọlọ́run ní yàrá mo rẹ̀ bí nípa àwọn mùsùlùmí náà nínú yàrá wọn náà wọ́n kírun so tó bá dé pé bọ̀ mi ò fẹ́ lọ síbi ìtàn ẹ̀sìn tó mo sọ pé ìgbé ayé ni ti kìrìsìtẹ́nì so ìgbé ayé tiwa bí bàbá ṣe wà ń sìn mi lè kí bàbá ló sànà kan dá mi lóhùn kì í ṣe wípé ẹ̀ṣẹ̀ ni tó má dá mi lóhùn ṣùgbọ́n kì í ṣe ń tá a mọ̀ wọ́n mọ́ bá a ṣe jọ wà níbí bàbá wá láti ìlú kan mo ti wá ìlú kan lẹ ti wá tí n bá kí lédè ìlú mi ẹ lè má gbọ́n tí mo sọ bó lẹ ṣe kí lédè ìlú mi. tí n bá kí lédè Èkìtì pé èèyàn ó kún o tẹ́ ẹ̀ bá gbọ́ tẹ́ ẹ̀ bá ń sọmọ Yorùbá ẹ gbìyànjú ni ẹ dáhùn dáadáa tẹ́ ẹ̀ bá ń sọmọ Yorùbá ẹ lè rò lọ́kàn yín pé ṣé ni mò ń ṣépè so dà pé mò ń bára mi sọ̀rọ̀ so níbi tí Tope Alabi ti ń sọ̀rọ̀ yẹn ara ẹ̀ ló ń bá sọ̀rọ̀ kì í ṣe kò torí èmi kò sọ́ńbẹ̀ mi wo fídíò kò sọ́ńbẹ̀ pé gbogbo wa o Àdàbọ̀rú o so tó bá rántí ìpínlẹ̀ ilé bàbá tiẹ̀ nílé bàbá tèmi tí mo fi gbọ́jú dàgbà bàbá mi in fact kì í ṣe kan tí mo lè dédé bí n bá kí yín títì ní bẹ́ẹ̀ ṣíjọ́ ọmọ Yorùbá tó yìí bí n bá kí yín sí pé Àbọ̀rú tẹ́ ẹ̀ bá ó lé kẹ́ tó dá mi lò tí mo bá fẹ́ kí mo lè ní ẹ káàárọ̀ sà bá a ṣe kọ́ wa nílẹ̀ Yorùbá nìyẹn ẹ káàsán sà ẹ káalẹ́ sà tí n bá gba wájú ẹni tó jẹ́ Ìgbò kọjá tí mo ní Àbọ̀rú kí ló ṣe mọ̀ tí mò ń sọ so àṣìsọ bóyá inú ẹ̀ ló dùn jù bóyá àmọ̀jù ni màá pè é so tó bá pé yàrá ẹ̀ ló ti sọ gbogbo ohun tó ń sọ ẹ̀ a lè ti wà láyé internet téèyàn gbọ́dọ̀ máa ṣọ́ ayélujára ọ̀rọ̀ sísọ ìṣe gbogbo kan téèyàn bá mọ̀ ó lè ní nǹkan tó ròde bẹ́ẹ̀ bí bàbá ṣe sọ ó lè wò ó pé bóyá báwọn yẹn ṣe jẹ́bọ rírú Bíbélì sọ nínú ìwé Róòmù orí 12 ó ní ká fi ara wa kalẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ ààyè èyí tó jẹ́ mímọ́ tó dẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà bóyá òun lòun wò ó tó fi lóun ti di Àbọ̀rú tó fi lóun ti di ìyá àbíyè ṣùgbọ́n tá a bá ní ká wo bí Bíbélì ṣe là á kalẹ̀ láti Genesis dé ìwé Ìfihàn kò síbi tá a ti kọ́ wípé ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan jẹ́ Àbọ̀rú àbí Àbọ̀yè àbí ìyá àbíyè kò sí ìyá àbíyè kankan ní Bíbélì. téèyàn bá pè é ní ìyá àbíyè lọ́dọ̀ tí lójú tí irú èèyàn wo ni irú ẹni bẹ́ẹ̀. ó mo sọ pé ìgbé ayé tá a bá rí ẹni tó lo ní táwọn dókítà máa ń fi sọ́rùn kò lè kẹ́ tó bí mo ṣe rí bàbá nísàlẹ̀ ní ìmúra mo ti mọ̀ pé bàbá òun ṣe pásítọ̀. ti ìbílẹ̀ ni bàbá. ní ìmúra ìgbé ayé ni wọn lè máa bọ̀ bí ìsìn kan wọ súùtù kan dé táì kan yọ fìlà lórí torí pé ìgbé ayé ti bàbá ẹni tó báwọn ṣe ń gbé ìgbé ayé ti wọn nìyẹn ìgbé ayé tèmi dẹ̀ ní ìgbé ayé mùsùlùmí náà ni pé á múra á wọ jàlábíà á fi fìlà sí so tẹ́ ẹ bá ti rí Bíbélì ní wípé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n so tó bá jẹ́ bàbá sọ pé lóòótọ́ èso ẹ̀ ní pé ó rántí ilé ẹ̀ bóyá òun ló máa wá bẹ̀bẹ̀ pé ẹjọ́ ẹ fún mi láyè kí n wá ṣàlàyé o but gbèmí mọ̀ wípé tó bá ti di pé èèyàn tún tún àlàyé ṣe lé lórí àṣìsọ ni tí n bá kí yín ẹ káàárọ̀ sà mo lè kí yín kí n kí yín gbọ́n ìyẹn yàtọ̀ but tí n bá ti kí yín pé ẹ káàárọ̀ sà kò nílò ìtumọ̀ 2 mẹ́ta 4 pé ẹ káàárọ̀ sà tí mo sọ yẹn bó ṣe ríre o so tó bá ti gba pé mo tún tún àlàyé ṣe lórí àṣìsọ ni. bàbá kí n kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín bó ṣe wá rí yìí kí ni ọ̀rọ̀ ìyànjú yín fáwọn tí wọ́n ń kọrin kìrìsìtẹ́nì nípa èdè lílò láwùjọ ibi tán bá wà tí àfi máa rí irú rúkèrúdò àti àṣìgbọ́ ọ̀rọ̀ báyìí. ṣe rí ọ̀rọ̀ ìyànjú oníkálukú gbọ́dọ̀ wo ara ẹ̀ pé ṣé ẹrú àjèjì lòun fẹ́ jẹ́ ni àbí ọmọlúàbí tí àwọn baba ńlá òun jẹ́ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ń sìn inú gbogbo wa tá wà ń bí kò sẹ́ni tí bàbá tó bí bàbá ẹ̀ jẹ́ kristẹni tàbí muslim tàbí bàbá tó bí bàbá ẹ̀ bí bàbá mẹ́ta sẹ́yìn bí bàbá méjì gan mẹ́ta ó pọ̀ jù mẹ́ta
tó jẹ́ ó Kristẹni. jẹ́ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ wáyé kí n sọ kinní kan fún yín. nígbà yẹn wọ́n pẹ́ láyé. nígbà yẹn ọkàn balẹ̀. tẹ bá wà lóko tẹ fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ tẹ gbé síta tẹ ka nǹkan ọdẹ tó jẹ́ àwọn tó ń kọjá wọn ti mọ bó ṣe jẹ́ á dẹ̀ gbé kinní ayọ̀ owó yẹn á fi sílẹ̀. ẹ̀yin tẹ wà nù kinní sìn tẹ jẹ́ kírísítẹ́nì nígbà táwọn èèyàn ọ̀nà dé tó dé àwọn jàǹdùkú. ìwọ tó ń dóko á fẹ́ lè wá bá inú oko ẹ láti jí ẹ gbé ń sìn èèyàn gbọ́dọ̀ dán wò ń gbà yẹn tó rẹ̀ láyé sọ pé ọ̀rọ̀ ẹ̀tàn ní ọ̀rọ̀ ẹ̀sìn a lọ kọ́pì ìgbé ayé àwọn ẹ̀hànnà kan burúkú ni a lọ kọ́pì ìgbé ayé àwọn jàǹdùkú gbàyé burúkú ni torí tá a bá jókòó dáadáa ká wo báwo ni àwọn lárúbáwá ṣe ń ṣègbé ayé wọn ìjẹ́ ó fara pẹ́ ti àwọn baba ńlá wa èèyàn ò lè pé 20 years lábẹ́ bàbá ẹ̀ láyé ìgbà yẹn kí bàbá ẹ̀ máa pariwo lé lórí tẹ́tẹ́ mọ̀ ń gbogbo ìgbà yẹn ẹ rí pé ẹlòmíì tó bí ọmọbìnrin á kàn máa lọ sóko bóyá ó rí ọmọdékùnrin yẹn ó kọ́ rí tó ń kọ ebè láàárọ̀ kùtùkùtù gbà tó ń padà wọ̀ ó tún rí ebè tó kọ ó tún dijọ́ kejì ó rí tó ń kọ ebè ìjọ́ kẹta fúnra ẹ̀ ló máa ń ní wá tó bá délé sọ fún bàbá ẹ̀ pé mo fẹ́ rí tó bá dẹ̀ ti dé kí ló fẹ́ sọ á kàn kí bàbá ẹ̀ pé kán lọ mú nǹkan wá káwọn ṣe kinní kan gbàdúrà pé ọmọ òun obìnrin yìí eléyìí á tọ́jú ẹ̀ kó máa gbà. tó ti rí pé ẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni. àwọn ọkùnrin míì dẹ̀ wà ẹ rí ọmọkùnrin kan ṣó bí àwọn ẹbí méjì mẹ́ta á pè á máa fún lọ́mọ. nígbà yẹn lọ́hùn. ẹ wá rí ọmọ 30 years 40 years á jókòó sínú ilé lọ ṣe kí ni iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa kì í ṣe pé ká máa kọrin ká máa ṣe nǹkan bíi jàǹdùkú. so tẹ bá wo dáadáa ńgbà wo ni ẹ̀sìn yìí gangan tá a wá sọ pé ìgbé ayé ńgbà wo ló dé ìgbà tó dé ìjẹ́ ó ràn wá lọ́wọ́ táwọn máa tán sí àná àwọn baba ńlá wa àwọn ọba àgbà yẹn wọ́n ń ta àyàn lẹ́rú blackmail nìyẹn gbogbo àwọn tó ń sọ pé wọ́n tà àwọn àdìrí ọba ń gbà yẹn àwọn ni wọ́n target ní àwọn jàǹdùkú yìí wọ́n dẹ̀ mọ̀ pé bọ́dẹ̀ ṣe ń lé wọn kúrò ńbẹ̀ náà fi èmi síbẹ̀. èdè wa ń kọ́ fún olórin ẹ̀mí láwùjọ kìrìsìtẹ́nì. tí you understand ìwọ tí mò ń bá yẹn sọ kò tí ì yé yín. ó yá ẹgbẹ́ mi débẹ̀ sà. ó dìgbà tá a bá mọ irú ọmọ táwa ń ṣe rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. ohun tí bàbá ṣàn sọ fún wa ni pé ká padà sípìlẹ̀. rántí ọmọ tí wọ́n ń ṣe. àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. wọ́n làbọ̀rọ̀ fi òkúta tó wà nílé bàbá yín sílẹ̀ kẹ́ lọ́ọ́ máa fẹnu gbé òkúta olókùúta nínú kábà. pásítọ̀ Olúwaṣeun Joseph kí a fi ọ̀rọ̀ ń tì sí ibi pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí ni ìmọ̀ràn lè fẹ́ gbà wọn olórin ẹ̀sìn nípa ẹwà èdè lílò. bí bíbélì ṣe kọ́ wa ọ̀nà méjì ni bíbélì ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu ẹ àti àṣàrò ọkàn ẹ àkọ́kọ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà sí Ọlọ́run ìkejì ó bá wa sọ̀rọ̀ nípa kíkó ahọ́n ẹni ní ìjánu màá dẹ̀ ṣàkàwé àwọn orin kọ̀ọ̀kan ìyá wa ní olórin kan kọrin kan ní alágbára bí àrá èmi á sọ pé mi lè sọ pé àṣìsọ téèyàn tó bá tiẹ̀ gbà mí sí wàá tún gbé yẹ̀wò ṣó ṣeé ṣe kí ẹni tó dá àrá kágbára ẹ̀ dàbí àrá àmọ́ bó ṣe yé ẹni tó kọ́ ló ṣe kọ́ àwọn kan ní òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi á sọ pé Ọlọ́run tèmi ń sìn ò nílò láti wọ kẹ̀mbẹ̀ ọ̀lẹ ló ń wọnú ilé wọ kẹ̀mbẹ̀ láti lọ jà kí ló fẹ́ fi kẹ̀mbẹ̀ ṣe kẹ̀mbẹ̀ láṣọ ogun ẹni so bí Yorùbá bí ìtumọ̀ bó ṣe yọ pọ̀lọpọ̀ sí so ó dẹ̀ Bíbélì tí wàá mọ̀ pé àríyànjiyàn yìí á pọ̀ ó wá ní a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo nǹkan tá a lè mọ̀ lọ èmi lè ókè àwọn kan ní ajíṣefíní òun ṣe orúkọ èèyàn
ẹni tó mọ́ tó ṣùgbọ́n àwọn èèyàn jẹ. So tẹ́mi bá jíjọ́ra tí mo ní ọ̀la nísìnyí èmi lálàá ọmọ orí pọ́lọ́run ó dàbí agẹmọ kí n gbé sínú ìyàrá mi kí n máa pè é bẹ́ẹ̀ kì í ṣe láti kọ́ gbogbo ènìyàn. Ìwé mímọ́ ní ká má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀. Ìyànjú tí màá gbẹ́ni tó kọrin nìyẹn tó bá ti fẹ́ kọ ìmí lọ́jọ́ míì Bíbélì ní ẹ má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀. Oníkọ́lá tí ń gbọ́ orin táwọn èèyàn ń kọrin tí ò sì ní máa wuyewuye dání tó bá ti jẹ́ kó rí ẹ dá lórí ẹni tá à ń tó ń sìn ó ní àti fún wa lórúkọ kan kì í ṣe olórúkọ àbọyè kì í ṣe olórúkọ àbọ̀ ṣíṣe kì í ṣe olórúkọ àbọrú ó ní pé ní orúkọ Jésù. So kò lè sọ́lọ́jọ́ yẹn pé èmi lọmọ Jésù kẹ́nikẹ́ni máa gbé bí ìròyìn kò jẹ́ tuntun. Èèyàn lè bọ́tàn sìn kó ní àáfàá ni mí ṣáàfàá ní ìtumọ̀ kan tá a tún fẹ́ fún ni kò ní ìtumọ̀ kankan. So owó tó bá ti ń lọ pé òun túmọ̀ èdè ọmọ Yorùbá mọ́ àìlédè kan ibi tó bá rẹ àwọn aláṣọ òyìnbó kan ní you go explain tire. Òun ló bá àǹtí wa. àbí dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun tí ẹ bá wa dé bí ẹ ṣeun tí a kò ní sí ẹ̀wá o bàbá ẹ bá fẹ́ gba ilé láti lè ṣe AK Media Concept Limited ẹ ṣeun tí ẹ bá wa dé o ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbọ́wọ́ wa látọ̀dọ̀ yín náà àkọ́kọ́. Mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ AK Media fún ìpè tí wọ́n pè mí àdúrà mi dẹ̀ ní pé iléeṣẹ́ náà máa tẹ̀síwájú àwọn irinṣẹ́ yín ò ní jóná bẹ́ẹ̀ tí ń lọ sókè tẹ́ ń lọ sódò náà ẹ̀ ní kàn àgbákò Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú yín. Bàbá àdúrà látọ̀dọ̀ tí àti ọ̀rọ̀ ìdúpẹ́ ká tó máa lọ. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ AK Media lókè ìgbìyànjú wọn máa lọ ní rí nǹkan tó máa fà yín sẹ́yìn. Ṣé mo ní àǹfààní láti sọ nǹkan? Ẹ sọ. Torí nígbà tí ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ Bíbélì sọ̀rọ̀ kíní kan tí máa ń bè lọ́wọ́ àwọn èèyàn ìjẹ́ oríkì bàbá ńlá ẹ wà nínú Bíbélì yìí. Kùránì á dárúkọ gbogbo àwọn ẹbí ìjẹ́ orúkọ bàbá ńlá ẹ wà nínú Kùránì. Mo sọ kíní kan lẹ́ẹ̀kan pé tẹ bá kíra yín màá sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fún yín kò dẹ̀ sí àwọn orúkọ tó jẹ́ kí n lè sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ yẹn fún yín. Tẹ bá ráwọn babaláwo kan kí orúkọ yẹn á kí jáde yẹn mọ bí bàbá yẹn ṣe jẹ́ ní ìpìlẹ̀ṣẹ̀ wa. Lọ́rọ̀ kan ẹ faramọ́ kí a padà sí ìṣẹ̀ṣe wa torí pé ká jórúkọ wa. À ń ṣe ọmọ ẹrú ọmọlúàbí ni wá. ká rìn ìlànà wa. Bẹ́ẹ̀ni. ká lo ìpọ́nrí wa. Bẹ́ẹ̀ni. ká ìwà lè bá a dùn dáadáa. Bẹ́ẹ̀ni. tí bá sì wọ pásítọ̀ tí wà náà dáadáa ohun tí ẹ̀ sọ ni pé fáwọn olórin ẹ̀mí o fáwọn olórin ẹ̀sìn kí wọ́n rora kí wọ́n tó mọ sọ kí wọ́n wòra kí wọ́n tó mọ ṣe kí wọ́n wọ́n jẹ ohun ìkọ̀sẹ̀ fún ọmọ ẹlòmíì tí wọ́n ní ohun táwọn ṣe ohun ẹ̀mí ni ohun ẹ̀mí náà sì ni a gbọ́dọ̀ máa bá lọ́wọ́ wọn lọ́dọ̀ wọn èyí náà ni àwọn máa fi ṣe lọ́wọ́ láti iléeṣẹ́ tẹlifíṣàn Oyinmomo èyí tí iléeṣẹ́ AK Media Concept Limited ń gbé jáde Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú èmi tí ń lọ sí òkè àgbọ̀nà náà o nílùú bàbá mi ní Alébú Ọya sàárẹ̀ ẹ̀kú lé o. Ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù.